Africa Content TV. Irú Ọlọ́run ni kò mọ̀ sí o. Sinọ́tọ̀ ayé rẹ̀ ti ẹlẹ́yàwó. Mo fẹ́ kí mo lọ sí Olúwa sí o. Òjò ló ṣú dẹ́dẹ́dẹ́dẹ́. Yóò jẹ́ mọ́ bí tó máa sí o. Ènìyàn rárá ṣe Ọlọ́run bẹ́ẹ̀ lónìí. Àsọ̀rọ̀ máa ń yọ àwọn kan lọ́lọ́run. Àwọn kan lọ́lúwa. Wọ́n sì sọ̀rọ̀ bí Ẹlẹ́dùmarè. Àsọ̀rọ̀ báyẹ̀ o. Alhaji, I appreciate you so much. Appreciate for the privilege always coming to your stage to perform. Is not very modern. It's only people that you so much respect and you so much love. And may God continue to strengthen you. May God continue to be with you. Thank you for this opportunity. May you be there for us forever and forever. Praying this morning for the prayer. Pasuma, ẹ máa pẹ́pẹ́pẹ́ fún wa lójú ẹ̀ ní gbogbo àwọn ọmọ tó kó sẹ́yìn ẹ máa kọ́lé mọ́lé a máa ṣorí imú ni àti sọ́fí sùnàìmọ́ náà àti ìpè jáde akọ̀ṣeṣe nọ́mà jáwárí tẹ̀ àtúmọ̀ bó ṣe ń lọ ọmọ alájí tó wọ̀ ó pọ̀ gan-an ní síkírìtì wọn kọ sọ̀rọ̀ ní àwọn bó ṣe ń lọ sálẹ̀ alẹ́ bàbá wà yín gbà wílé máa kò sọ́mọ Pasuma àti. Mo fẹ́ Ọlọ́run bàbá lọ́lá, èmi máa rán wọ́n níṣẹ́ rẹ̀ láyé Ọlọ́run 1930. Lórí aláàjì lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe alábí láti ní ìbáyé ní ìwé ìjọba ọ̀rọ̀ ike wá ṣe ṣùgbọ́n wọn ò lè rí gbèsè sáré ọ̀rọ̀ rẹ̀ wípé wá gbogbo bájà ṣùgbọ́n wọn ò lè borí mi mọ́mí wọ́n kó àwọn jọ lọ́nà kọ́sà lọ́sà kábàkàbà lọ́nà kéde wọ́n kí ni mọ́mí lọ́nà kọ́sà. Mami òwúrọ̀ lórí àlàyé ìjọba ìgbèjì lọ́sà péde bàbá mi lọ́kọ́ mi láyé lọ́wọ́ máa tẹ̀ pẹ̀lú lákẹ́ sábì ọmọ òye wa nígbà bẹ́ẹ̀ tún máa gbó ọ̀gá rẹ̀ lórí mọ́níkà ọ̀nà kan ọ̀nà kan. Ọlọ́run bàbá lọ́lá ń bẹ̀rẹ̀ láyé sọ́jà tó lẹ́nu ọlọ́run bàbá ọlọ́run ṣẹ̀ṣẹ̀ tó 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 lẹ́nu ẹsẹ̀ kí ọlọ́sẹ̀ láti kú ẹ̀sìn alájí méjì ní agbárí pé. Iṣẹ́ gbogbo ìlú Amẹ́ríkà bá tó sèṣẹ̀ ọ̀rọ̀ màṣẹ kẹ́tìlẹ́ jáde ẹ̀bùrù lọ́wọ́ fẹ́mi ìdí wà ọba ní pé ẹ lọ sí kí ọ̀rọ̀ làbájáwá ṣẹlẹ̀ ṣọ́ọ́ ní bàbá ọ̀gbọ́dọ̀ ṣọ́ọ́ táwọn sábẹ́rẹ́ wà ó làbájáwá ṣẹ ṣọ́ọ́ jáde jáde àbúrò gbogbo ṣe ń lọ gbogbo bíbọ̀ ẹ̀kúnlẹ̀ àgbàgbà kẹ́kẹ́ ògùn lọ́ọ̀ láàbá ẹ̀kọ́lá bí mo gbàgbọ́ ọlọ́run lórí orílẹ̀ ọlọ́run ló pàdánù gbogbo nílẹ̀ níyọ̀ ọlọ́run ló bá ṣe lómi gbá àgbàṣe lóbi tó fọwọ́ oṣù nígbàdàn òkè sówọ́ta ìwọ̀ta ni pé òdúràmù kádàríkà òun ọdún iṣẹ́ ẹgbẹ́ ìmọ̀ padà dé ṣùgbọ́n lọ́wọ́ ọba méjì gbogbo ọlọ́dún lé lábàgàwé àlàbí àdúgbò ìtura ọjà òfẹ́ mi ọmọ alájàra sí ìdáàbò àbúrò kóńdà ìgbòho ó lé àfẹnì gan. ẹ bá ní tẹ́mi lórí social media yìí bọ́lá olùpàṣẹ ló máa ké sí ó lé àfẹnì gan lábàgàbà àbí. àwọn kan ti ẹ̀sọ́ pé ẹ̀rọ sójà ló ṣe jẹ́ ṣé ṣíta ọ̀láyè tí ẹ̀rọ làbàgàbà àti tí a ní ṣé ó wá lọ gbogbo olùkọ́ àkẹrẹ bàbá onímọ̀ òdìbò ní tó bá dé ṣé kò dìbò ní òdìbò tó bá lọ ayé ṣẹṣẹ mẹ́jọ àdéláwà wọ́n á máa sọ fún mi pé àlàyé ẹ̀rọ àbúrò yìí ìjọba ń tó orí ẹ̀fílẹ̀ ó fẹsẹ̀ tó ní
Orí láti bomi, orí láti ṣọpẹ́, máa tẹ̀sí pé òkú mi dá ọ̀pápá, gbogbo ògbógbó mọ́. Àlébà, àbáká ìkọ́lẹ́dẹ́. Ó wà ní lókẹ́sọ̀. Lájà. Orí láti bomi, orí láti ṣọpẹ́, orí láti jó. Bóyá ògbógbó lọ, gbélé lágbàá kàmì àlọ́gbé ẹ̀rọ. Bó ṣe máa ń jó, bó ṣe máa ń dẹ̀mọ́, bó ṣe máa ń rìn. Bí wọ́n lọ gbé ẹ̀yin náà, ẹ máa wọ òyìnbó, aṣọ sójà l'Amẹ́ríkà. Bẹ́ẹ̀ bá wọ̀ wọ́n, bẹ́ẹ̀ bá wọ̀ wọ́n dáadáa. Àwọn náà kí wọ́n ṣe máa ń ṣe fún wọn, bó ṣe máa ń jó. Àwọn tí wọ́n léwò wọn, àwọn tí wọ́n rẹ̀ yìí náà sọ̀rọ̀ pa ẹ̀. Ó fi sọ̀rọ̀ ní ọ̀pọ̀ ìlànà àgbàgbà ìyá ìgbẹ́gbẹ́gbẹ́. Àwọn adúgbò ẹgbẹ́ máa ń lọ máa ń bọ̀. Nígbà tó ṣe fún mi rárá, kò fara pají mọ́ra. Wọ́n ò yìnbọn fún lójú ẹ̀kú Paso. Kò fara gbọ́dọ̀ adúgbò fọlọ́run Paso. Àdúrà ìyá, àdúrà bàbá, àdúrà àbúrò, àdúrà ẹ̀gbọ́n, àdúrà bẹ́ẹ̀ni, àdúrà gbogbo ọ̀rọ̀ ìpínlẹ̀ bàbá mi àyàbí lọ́ ṣiṣẹ́ fún. Àti tíráàkọ̀, ẹwà kan tó kó lára ẹ̀ka ká ẹni tí ó bá wà ní pé.